Aláròyé máa wí o. Ìbò 2027 èyí níyàtọ̀ tó wà láàrin Àtíkù àti Tinubu. Délé Mọ̀mọ́dù. Bá a bá fojú ṣùnùkùn wo ọ̀rọ̀ náà, a máa rí i pé Alhaji Atiku Abubakar tí í ṣe òǹdíje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lásìkò ìbò ọdún 2023 kò lówó lọ́wọ́ tó ààrẹ Tinubu láti fi díje dupò ààrẹ lọ́dún 2027 tó ń bọ̀ lọ́nà yìí. Ibi gbogbo tí ààrẹ Tinubu bá nawọ́ sí ló ti máa ń rówó kó jáde. Bó béèrè lọ́wọ́ wọn lẹ́kọ̀ọ́, wọn á fún un. Bó fẹ́ lo owó ìjọba Nàìjíríà, á rí i lò. Òun lágbára òṣèlú orílẹ̀-èdè yìí wà lọ́wọ́ rẹ̀. Ní gbogbo ọ̀nà ló fi lówó lọ́wọ́ láti ṣe ìpolongo ìbò ọdún 2027 ju Atiku Abubakar lọ. Ṣùgbọ́n bàbá wa ń sọ̀rọ̀ àwọn ẹni tó lórúkọ gidi nínú ètò òṣèlú orílẹ̀-èdè yìí. Alhaji Atiku Abubakar jẹ́ ọ̀kan lára wọn. Ìdí rèé tí mo ṣe nífẹ̀ẹ́ sí i láti tẹ̀lé e lẹ́yìn nítorí tí mo nígbàgbọ́ nínú rẹ̀. Èyí àtàwọn ọ̀rọ̀ míì ló ń jáde lẹ́nu Délé Mọ̀mọ́dù tí í ṣe ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) lásìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ nípa ìdí tó ṣe jẹ́ wípé Alhaji Atiku Abubakar ló ń ṣàtìlẹ́yìn fún lásìkò yìí. Olóyè Délé Mọ̀mọ́dù fajúro gidi sí bí ìjọba Nàìjíríà ṣe ń sún àwọn olóṣèlú alátakò gbogbo lórílẹ̀-èdè yìí sẹ́gbẹ́ kan débi wípé wọ́n fẹ́ sọ Nàìjíríà di ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo. Nítorí tí wọn kò fẹ́ fàyè gba àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo tó kù kí wọ́n lẹ́nu mọ́ láàrin ìlú. Irú èyí tó sọ wípé ó fẹ́ wáyé lásìkò ìjọba olóògbé Sani Abacha. Délé Mọ̀mọ́dù ní bá a bá máa sọ̀rọ̀, ìfẹ́ àìṣẹ̀tàn tí mo ní sí Alhaji Atiku Abubakar ló jẹ́ kí n máa tẹ̀lé. Ó rọrùn gidi fún mi láti tẹ̀lé ààrẹ Tinubu, ṣùgbọ́n nítorí tí mo nígbàgbọ́ nínú Alhaji Atiku Abubakar ni mo ṣe tẹ̀lé lásìkò yìí. Tinubu lówó lọ́wọ́ gidi láti ṣe ìpolongo ìbò lásìkò yìí ju Alhaji Atiku Abubakar lọ, ṣùgbọ́n Atiku lórúkọ gidi lèmi ṣe ń tẹ̀lé. Ìjọba tó wà lóde báyìí kò fi bẹ́ẹ̀ yàtọ̀ sí ti olóògbé Sani Abacha rárá. Bí ìjọba àsìkò yìí ṣe kórìíra àwọn ẹgbẹ́ òṣèlú alátakò náà ni olóògbé Sani Abacha kò fẹ́ fàyè gbà á pé kí àwọn olóṣèlú ó gbérí rárá lásìkò ìjọba tirẹ̀. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.